ìpàdé tí ń ṣe ti fraternité agbọ́nirègún àpapọ̀ àwọn babaláwo nípìnlẹ̀ Plateau tó jẹ́ Yorùbá lórílẹ̀‐èdè Benin ló gbàlejò ìpàdé ìdáfá lórí àìsàn coronavirus tó gbàgbóró kan èyí tí ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú ní gbogbo àgbáńláyé. Onírúurú àwọn babaláwo láti ọgbà Ifá oríṣiríṣi ló kalẹ̀ sí ilé Ifá tí a pè ní fraternité agbọ́nirègún tó wà nílùú Mọ́dání lábẹ́ àkóso olóyè àràbà Ifá Bákàrí Àtàndá. Ẹni tó darí ohun gbogbo ń bẹ̀ òun náà ni president ti àpapọ̀ àwọn ẹgbẹ́ babaláwo tó jẹ́ Yorùbá lórílẹ̀‐èdè Benin olóyè Ògúndélé Alábí Rodrigue. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ó sọ di mímọ̀ ẹni tó dá Ifá òun náà ni olóyè Adéfálàlú ló dá Ifá òun tó sì ṣe àlàyé nípa ti Ifá wí pẹ̀lú odò tí wọ́n rí. Odò ọ̀hún ni Òtúràìrà èyí tí ó fi ṣe àlàyé nípa ohun tí ó wà níwájú orílẹ̀-èdè Benin àti tó yẹ kí wọ́n ṣe. Onírúurú àwọn ọgbà Ifá ló wà ní ìkàlẹ̀ níbi ààyè náà tí wọ́n sì ganni tí wọ́n sì dá nítorí Ifá náà tí ó sọ. Ọgbà Ifá Àdòkò láti rí olóyè Ọlọ́fíjì Aláwòdé ìyẹn fún gbogbo àwọn babaláwo ti Ọ̀họ̀rí látòkè délẹ̀. Òtúràìrà bẹ́ẹ̀ lè kó de ìrà láǹpẹ̀ àkòkèràjò bẹ́ẹ̀ lè kó dájò òtítọ́ inú náà jẹ́kù ó yóò ní ó jura la ọdún fún àìjọ́kọ̀ Fárámílà nígbà ń ṣàwọ̀ lọ sí fẹ́ àṣẹ òótọ́ ká ń ṣàwọ̀ lọ sí fẹ́ àṣẹ òdodo ó lé ẹ jẹ́ ká ṣe òtítọ́ ẹ jẹ́ ká ṣe òdodo ẹni ṣe òtítọ́ lè mọlẹ̀ ń gbè. ìbálẹ̀ báàgọ́ báyìí ṣe ṣàáyé yìí òní ẹ̀yà onírìn àjò yìí lọ́kọ́ máa fọ̀ lóhùn kó lè mú rí délé torí oníyàn dá fún alákànnì ká dá fún ejò ká dá fún ọ̀pọ̀lọ́ wọn lé wọn fẹ́ rìnrìn àjò wọn lọ ṣàyẹ̀wò Ọ̀rúnmìlà ń sọ fún akálé wọn kó rúbọ fún akọ ìlà alákàn kó lè mèrè délé ó lè jẹ́ ìtàn àti mọ́tàn ibi ọ̀gbẹ́ arìnrìn àjò ká lọ nẹ ìyẹn ọ̀la adéhùn fi wọn pàgbọ́ ijó wọn ń jó wọn lọ dúró ká ń wòrán wọn ní kàwé yọ sínú àjò kò sí ilé kẹ ọlọ́kàn wọn pé ọlẹ́ bí wọn fò ṣe é sí olóyè kọ́ lè wọn lè pa àwọn béèrè sínú ẹ̀ olè bàbá yìí tó olè ń gbìn ẹ̀rí fún kálukú bọ́jọ́ òfẹ́ yìí lọ àwọn àjọsọ ó lè ta ìrì tó fún ẹ̀kọ́ bọ́ọ̀bá délé bàbá wa gbé mi alátàfọ́ ó ní kí wọ́n tẹ́ yọ sí kò ní apá kan ẹsẹ̀ ẹjọ́ ka ẹ̀tọ́ sọ ọwọ́ ẹ náà ó lóò lè ta apá wọ ẹsẹ̀ fòlì yẹ ìyóyá ó ní kí wọ́n yọ sí ká ń jó irun kò sí lédè fún ọ̀pọ̀lọpọ̀ àlè ó lóò ká ó lè ta irun ìtọ̀ fún bọ́ọ̀bá délé bàbá ìtọ̀ àgbìn omi alátàfọ́ ìfàlẹ̀ ká tètè ṣe bọ eégún yẹ ká tètè ṣe sàrà eégún náà àbá fẹ́ ṣe é lé pípé àgbòlíkà fẹ́ eégún náà àgbòlíkà fẹ́ eégún yẹ ibi yẹ wọ́n ṣe tán ó dìjọ́ kẹta ìwọ̀n fẹ́ máa lọ wọ́n pé wọ́n bá fẹ́ ṣe ẹlẹ́kàn lé wọn kó fún ọ lówó fún ọkọ̀ gbé èrè ìtọ́ ibi ó gbé èrè ìtẹ́ ká gbé fún ọ ẹjọ́ ká ọyọ gbogbo apá àtẹsẹ̀ ká kó fún ọ ká gbowó ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ìrìn tí ká gbé fún ìyàn sí káwọn lọ wọ́n ṣe ká odò ìyẹwọ́ lè ìyọ́ ń kọjá tẹ ká ń bá sí lè wọ́n pàdé bàbá kẹlẹ̀ jóná wọ́n kiri àwọn tán ó lábẹ́ ilé alákàn lábẹ́ ilé wọ́n lé ilé wà ó àmọ́ bí sọ́yìn àti lásì láti jẹ́lò bàbá ẹ̀ kú bàbá ẹ̀ ti kú wọn àti sí lólé ń gbọ́ kéyì òye ò lè bọ́ òdele fún bàbá ọ̀kadà gbé èrí mẹ́fọ́ ẹjọ́ ka ẹ̀bẹ̀rẹ̀ wọn lé bàbá ètò ọ̀ka ẹ̀ náà ọ̀nà yìí bàbá ètò ẹ̀kú ni àárọ̀ ilé bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kú ibi yé alákàn ó lé ibi ọdẹ yẹ ó lé ọ̀kadà là ibi kẹ̀ wọ́n máa gbé létí ọdọ ibi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó lé létí ọdọ náà lọ́ọ́ àhìká máa gbé ibi yẹ ẹjọ́ ka ọgbà náà ẹgbẹ́ lànà ìfàlẹ́ ọ̀kan níbi ká rìnrìn àjò yìí ká má mẹ́rin délẹ̀ o. Ọgbà Ifá ìlú Ìyókò lábẹ́ àṣẹ ìlú Ìsàkété olóyè Akíntán Victor òun ló wà ní ìkàlẹ̀ tó sì kí Ifá òun ní gbèjègbèjọ. Odù Fáyọ̀ jáde àkọ́bẹ̀rẹ̀ rẹ̀ olùkà nífẹ̀ẹ́ ìra ni bàbá nífẹ̀ẹ́ ìra ni gbogbo àwọn wa kìíní náà tẹni lọ́wọ́. Láti ọgbà Ifá Ìdẹ́gẹ̀ olóyè Amadu Owólabí ló gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ohun tí fáwọn sọ gerege àti ìkìlọ̀ tó wà nídìí ẹ̀. Ifá náà sọ pé rí wọ́n lé ọ̀kẹ́rẹ́ ètè náà ló ṣekú pa rẹ̀ inú wọn ò lè ṣekú pa ni kò sí ìlú ọ kò dé ìlú ọ kò ṣe kíní fọ kò ṣe kíní fọwọ́ wọ́n sọ fún gbogbo àwọn eléré ìlú wọn pé rí wọ́n tọrọ sísọ ni wọ́n máa bá wọn sọ̀rọ̀ torí ìhun fáná ń fọ̀ ní pé rí èmi ní mọ́jí ọ̀gá á má pàṣẹ fọ́wọ́n kan
òun ló fa ìsàn dádé kò jẹ́ ìsàn tọwọ́ Ọlọ́run wọ́. lásìkò tí olóyè adéfálà ló ń sọ̀rọ̀ nígbà tí ó ń da ifá náà ó ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ilé ìkànlé tó jẹ́ babaláwo tó wà ńbẹ̀ lórí ti ifá náà tí ó sọ bákan náà ni kò ṣàìṣe àlàyé nípa bí ó ṣe ń da ifá yìí bẹ́ẹ̀ ló ń sọ àwọn ìpele tí ó kàn. ifá líbi yá da òsì ó lè ká gba àwẹ̀ yẹn fún ṣòro òkú ó lè ká gba akọlọ àfù ó lè ká gba ní aláyà ó lè ká gba akọlọ àfù fàyè náà fún ká gba igbá ìkọlẹ̀ ó lè ká gbà. Ifá ọ̀hún ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ lórí eléyìí tí ó yẹ kí orílẹ̀-èdè Benin kí ó gbé ní ìgbésẹ̀ wọ́n rọ ìjọba tó wà lórí àlééfà ààrẹ Patrice Talon láti gbìyànjú kó túbọ̀ tẹra mọ́ àwọn àtúntò ẹ̀ tí ń ṣe lọ pé láìpẹ́ láì jìnnà àwọn agbóòkùnṣèkà tí wọ́n ń dìtẹ̀ mọ́ ìjọba rẹ̀ ní gbogbo aráyé yóò rí láìpẹ́ láì jìnnà. Olóyè Ògúndélé Àlàbí tí ń ṣe alága ẹgbẹ́ àwọn babaláwo tó jẹ́ ti Yorùbá lórílẹ̀-èdè Benin sọ síwájú sí lẹ́nu ọ̀pá gbóngbóng wa nípa ohun tí Ifá náà ń sọ níwọ̀n bá ṣókí. Àrùn coronavirus àbí COVID-19 yóò wọ ìlú yẹn òun ni àwọn olódùmẹ́ẹ̀dínlógún wọn kò sùn séyẹ̀ láti pé ọ̀sẹ̀ kejì wà lọ ní kò sùn séyẹ̀ wọ́n mú jọ sóníkalẹ̀ àgbọ́dọ̀ dífá ní temple siège fraternité Agbaniego ti gbogbo ìlú Benin ní abẹ́ àṣẹ bàbá wa Àràbà Bákàrí Àtàndá lẹ́ńbẹ̀lì ìlú òkè lọ́wọ́lọ́wọ́ àárọ̀ àti nǹkan aago méje ni babaláwo wọn ti dé pẹ̀lú olódùmẹ́ẹ̀dínlógún wọn àdáfá Ifá náà yá da àárín ọ̀tún àyà ọ̀tún rà ní ògúdá ó kápòfò níbi àti rí ọ̀tún àyà fífi lèwe yá àwọ̀ kàtàkàtà láwọ̀ ẹkùn èyí bá wù mí ni mò ń ṣe n kò bèrè wọn nìkan Ifá náà lé àwọn náà yóò wọ̀lú yìí ara ìmáfẹ́ bìrún onìkan ni wọ́n ti fún àwọn náà káyé gbogbo àgbáyé ìfáàrẹ́sì tó wà ń sọ fún àwa ọmọ ẹ̀ka òjì ẹ̀ka lé ká bìrún ara wa gidi gan ká má sọ káde yóò bá wù mí ní í ṣe ìyé onímọ̀ yẹn sọ ní sí yóò bá wù mí ní í ṣe ìyé gùvẹ̀nmọ̀ sọ ìyé pírẹsidẹ̀ntì wa sọ ààrẹ ìlú gbogbo Benin yóò sọ yóò bá wù mí ní fẹ́ ṣe ìfálí ká má ṣe bẹ́ẹ̀. Ìdánilójú ti wà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀ ni wọ́n fi tó àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú létí Ifá àwọn tó ṣe lálàyé síwájú sí pé káyàgò lórí dídára ẹni lórílẹ̀‐èdè tàwa yìí ó léwu n tó sì lè tẹ̀yìn ẹ̀yọ kò ní ṣe é kó láwọn ọjọ́ iwájú. Òtúráìrà náà ni odù Ifá tó jáde fún àpapọ̀ ẹgbẹ́ fraternité Agbaniregun tíbùdó ẹgbẹ́ náà wà nílùú Mọ́dání tí wọ́n dá Ifá ní ọjọ́ 26 oṣù kẹta ọdún tàwa yìí lórí ọ̀rọ̀ kòkòrò àjàkálẹ̀ àìsàn ètí a pè ní coronavirus ìyẹn COVID-19. Olóyè Àlàbí Ògúndélé tí wàá sọ síwájú sí wípé rúrú ẹbọ Ifá náà kò ní pẹ́ tí gbogbo àwọn babaláwo fraternité Agbaniregun yóò fi kalẹ̀ láti rúbọ Ifá yìí lẹ́sẹẹsẹ. Olóyè Amadu Owólabí tó jẹ́ olóyè àkọ́dá nínú ẹgbẹ́ Agbaniregun tó wá fi léde wípé ohun tó jẹ́ ìgbésẹ̀ táwọn ń gbé lásìkò tàwa yìí làwọn kò ní kùnà láti rí pé orílẹ̀-èdè yìí ó mú àìsàn coronavirus ó fi sẹ́yìn bí ègún ti ń fi ṣọ. Ṣàngóládé Pàfẹ́ ló ṣe àtúntò àwòrán Kàásùmí Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ifá ló nílé ayé.